Subhanallah. Ẹ jẹ́ ká wo fídíò tó wà lókè. ALHAJI Muyideen Bello lójú oorun mi mọ́jú wọ́n sì rán mi sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá wọ́n wá ní má pè wọ́n ní ALHAJI Muyideen Bello wọ́n ní máa pè wọ́n ní òjò mi mọ̀ wọ́n rí mi rí wọn rí báyìí báyìí wọ́n ní máa pè wọ́n ní òjò mo rí wọn lénìí mọ́jú mo rí Barrister lénìí mọ́jú wọ́n sì rán mi sí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire pátápátá níbikíbi tí ẹ bá wà mo rí ALHAJI Muyideen Bello wọ́n rán mi sí ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá mo rí wọn láti bí ìdésàlẹ̀ wọ́n ti di màálùú àwọn èèyàn sì ń gé ẹran ara wọn wọ́n sì ń jẹ wọ́n sì ń sun ẹkún kíkorò gbogbo àwọn tó wá gé ẹran ara wọn pátápátá wọ́n wá láwọn tí àwọn ti kírun sí lára àwọn ni wọ́n ń gé ẹran ara àwọn tí wọ́n kírun sí lára tí wọ́n ètí ìkú tó fi jẹ́ pé wọ́n fi sin wọ́n ń jẹ ẹran ara wọ́n ń jẹ ẹran ara Barrister wọ́n ń jẹ ẹran ara ALHAJI Àríṣekọ́lá wọ́n ń jẹ ẹran ara àwọn tí wọ́n ń jẹ ẹran ara wọn gan wọ́n pọ̀ wọ́n ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire pátápátá mo fi gbogbo nǹkan tí mo ní láyé mo fi ṣe ẹlẹ́rìí nǹkan tí mo ń sọ yìí. Now ẹ ti rí fídíò yẹn àbí Mr. Adorunbo àbí ìbọrùn ọ̀run náà ni ẹ travel látòjú oorun lọ sọ́run ẹ wá rí Barrister ẹ rí Sheikh Muyideen Bello ẹ rí Àríṣekọ́lá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá wọn jẹun ni invite yín fún oúnjẹ kẹ́ jẹun ok bóyá kìí ṣe táìmù oúnjẹ ní ìgbà tẹ́ ẹ lọ yẹn ẹ tún búra lórí irọ́ ẹ sì tún búra lórí irọ́. You see, the thing is, at a point, I will not blame most of these people. And the reason is, I would rather blame my fellow Muslim people that call themselves Alfas. Tí wọ́n jogun sani. Àwọn ní ó jẹ́ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Nígbà tó jẹ́ pé ní jẹ́ kẹ́sìn ẹlẹ́sìn, ní jẹ́ kán máa ṣe, fẹ́ jẹ́ kí àwọn tó ń ṣẹ̀sìn wọn kán máa ṣe in peace. You always want to poke nose. You always want to say them, Christiani yẹn ẹ̀sìn wọn kò sí níbì kankan wọ́n kàn ń ṣe ni kíní kan ni kò sí ní tó kàn in the first place but then you always poke nose to ẹ̀sìn ẹlẹ́sìn. Àwọn alábàálẹ̀ yìí yẹn kò ń ṣẹ̀sìn bó ṣe wà yẹn wọ́n ń bọ gíní wọ́n ń bọ pẹ̀ ni wọ́n ń ṣe kí ló kàn ọ́ in the first place kí ló kàn ọ́ ṣé kí ló kan ìwọ pẹ̀lú ẹ̀sìn tiwọn. And then n táàmù rírè ẹ̀gbin tẹ́mọ̀ kó bá wa rèé nígbà tẹ́ ẹ̀ bá ti jòkó lójú kan kẹ́ ẹ jẹ́ sí tiyín kó jọ yín lójú kẹ́ ẹ mọ̀ sí tiyín kẹ́ ẹ fi wọ́n lẹ̀. ẹ̀ náà wo ohun tí arákùnrin yẹn sọ sí bàbá tó fi gbogbo ayé wọn ṣe rere nú ayé Sheikh Muyideen Bello tá à ń gbọ́ wá sí wọn tá a fi ń kẹ́kọ̀ọ́ àmọ́ nígbà tó yẹ gbogbo àti wà ní ìrọ̀lẹ́ ayé wà lásìrì láwà social media ó ti sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn di àáfà òjijì gbogbo wọn kò tí ẹ ṣe social media àìríṣẹ́ ni torí tó bá rí iṣẹ́ ni ọ̀lẹ I repeat that ọ̀lẹ ni torí tó bá rí iṣẹ́ tó bá jẹ́ pé ó ní iṣẹ́ tó ń ṣe tó ń gba táìmù ẹ̀ látàárọ̀ dálẹ̀ kò ní rí mọ́ ríbi jòkó síwájú kámẹ́rà àwa tá a sì ń jòkó síbẹ̀ tá à ń ṣe iṣẹ́ mi ni I am a journalist and when I pass information it is my job I am an actor I have other jobs mi ò jòkó ti iṣẹ́ kinní kan subhanallah now àìsíṣẹ́ country ó fa ilé ìlọ́tọ̀ gbogbo àwọn ọmọ Sheikh Muyideen ní sìn àtẹnubí wọn àti àtẹnubí àti àtàbẹ́bí wọn ń sìn tó bá rí irú kíní yìí wọ́n máa dunnú àbí bọ̀ mí wáyé kì í sàwọn ọmọ ló fà ẹ̀yin tẹ́ pera yín là fà tẹ́ kàn kẹnu bọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn tẹ́ ẹ̀yin lè fà wọ́n máa bú àwọn bàbá àgbàlagbà àwọn tó ti wá àwọn tó wá láyé ńgbà tá subhanallah tá a sì ń kẹ́kọ̀ọ́ wọn ẹ̀kọ́ tán ti kọ́ kalẹ̀ tán fi lọ tá a sì ń gbádùn rẹ̀ bó dáwà tán ti ṣètò ẹ̀kú tó bá ń gbọ́ gan bẹ́ẹ̀ bá wá stop ní táwọn rí náà láti ń rí wọ́n ti lọ sọ́run kábọ̀ ǹsìn wọ́n ti ń pe ẹwu tán pé ẹ̀mọ̀lú ọ̀zọ̀bẹ̀lá subhana rabbika ọlọ́run akọ àmọ̀ṣe.